Ẹ̀yin èèyàn lé èwo lẹ ṣe àlàáfíà ni ẹ wà gbogbo lé ń kọ́ wọ́n ní àǹtí wa wọ́n ló bẹ kábíyèsí àti Queen Naomi o pé kí wọ́n dáríjì òun o pé gbogbo nǹkan tí òun ti ṣe sí Queen Naomi pé kí Queen Naomi jọ kí wọ́n forgive òun ó ti di bíi ẹ̀mẹrin tí àǹtí wa tó ti jáde tó ti ń bẹ̀bẹ̀ ẹ jẹ́ ká jọ gbọ́ gbogbo gist tẹ̀lé. Ẹ̀yin èèyàn lé orúkọ mi ní Mashola mo máa ń sọ Yorùbá lórí channel mi mo máa ń sọ̀rọ̀ nípa celebrity gist royal gist politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní agbègbè orílẹ̀-èdè bàbá wa ní ilẹ̀ Áfíríkà. Ẹ̀yin èèyàn lé tẹ́ bá ti subscribe ẹ tẹ notification bell yín tí a bá ti post any gist ẹ máa rí ní agbára Ọlọ́run gbogbo bẹ́ẹ̀ ṣe ń support tẹ́ ń share tẹ́ ń comment lórí channel yìí Ọlọ́run á bá mi gbọ́wọ́ yín sókè o ọwọ́ yín ò ní lọ ìsàlẹ̀ láíláí gist tèní wọ́n ní àǹtí wa wọ́n ló bẹ̀ kábíyèsí wọ́n ló ní kí Queen Naomi fi gbogbo ọkàn kan dáríjì òun nítorí pé òun mọ̀ pé òun ti ṣẹ̀ wọ́n wípé kábíyèsí náà kí wọ́n dáríjì òun wípé òun mọ̀ pé òun ti ṣẹ̀ wọ́n. Ẹ̀yin èèyàn lé ẹ mọ̀ pé ó máa ti tó ìgbà mẹ́rin báyìí tí Ashley ti ń bẹ Queen Naomi lórí ọ̀rọ̀ èyí tí ó ti ṣẹlẹ̀ ní palace sí ẹ̀yìn èyí tó jẹ́ pé ó da Queen Naomi ẹ jẹ́ ká jọ lọ sínú gist náà. Ìgbà tí wọ́n ṣe ọdún ọlọ́jọ́ lọ́jọ́ sí a rí àǹtí wa pé wọ́n ti ń ṣe gẹ́gẹ́ bí ìyàwó kábíyèsí tí wọ́n ń jókòó sí ẹ̀gbẹ́ kábíyèsí gbogbo wa la rí fídíò yẹn tó jẹ́ pé àwọn àti kábíyèsí ganan jọ rìn dé ibi tán ti ń ṣe ọdún ọlọ́jọ́ yìí tí wọ́n kúnlẹ̀ Queen Naomi ló kọ́kọ́ jókòó later ni àǹtí wa àti kábíyèsí náà jọ wá síbẹ̀ tí wọ́n tó dẹ̀ jókòó sẹ́gbẹ̀ẹ́ kábíyèsí níbi ọwọ́ ẹ̀yìn. Ẹ̀yin èèyàn lé kí ni èyí kọ́ wa kábíyèsí ò tí ì fẹ́ Ashley bí olórí ńgbà yẹn wọn ò tí ì fi hàn gẹ́gẹ́ bí olórí ṣùgbọ́n ó gbéra ẹ̀ síta wípé òun olórí lòun ó betray Queen Naomi nítorí pé bó ṣe wá sínú palace ni pé kó máa bá Queen Naomi gbé ritual kò wá sínú palace gẹ́gẹ́ bí ìyàwó kábíyèsí ṣùgbọ́n èyí bà Queen Naomi nínú jẹ́ nítorí pé ó tún parọ́ oríṣiríṣi irọ́ ló pa nígbà tó wà nínú palace yẹn. Alákọ̀ọ́kọ́ nígbà tí wọ́n fẹ́ lọ fún event àwọn àti Queen Naomi kábíyèsí àti Queen Naomi àti Ashley wọ́n ní ó sọ fún kábíyèsí pé Queen Naomi lòun ò lọ nígbà tí kábíyèsí nìkan lọ pé Queen Naomi wá. Ẹlẹ́ẹ̀kejì wọ́n ní pé ó sọ fún Queen Naomi pé kán máa ṣe church nínú palace wọ́n ní òun náà ló lọ bẹ́ speaker fún kábíyèsí wípé Queen Naomi ń ṣe church nínú palace o wọ́n ní Queen Naomi ò dẹ̀ bá kábíyèsí sọ wọ́n ní bínú ṣe bí kábíyèsí nìyẹn tí kábíyèsí bẹ̀rẹ̀ sí ní attitude sí Queen Naomi nítorí ọ̀rọ̀ tí Ashley sọ. Ìgbà tí kábíyèsí bẹ̀rẹ̀ sí ṣe investigation ọ̀rọ̀ tó sọ pé Queen Naomi lòun ò wá ní ìgbà tí Queen Naomi àti kábíyèsí parí ìjà tí kábíyèsí béèrè lọ́wọ́ Queen Naomi pé kí ló dé tán lọ post nǹkan tán post sórí social media. Queen Naomi ní ọjọ́ yẹn tí wọ́n gbé Ashley lọ ìpè kí ló dé tí kábíyèsí fi gbé Ashley lọ tí wọ́n dúró de àwọn kábíyèsí ní àwọn ní kí Ashley wá pé wọ́n wá Queen Naomi ní àwọn ò rí Ashley rárá. Kábíyèsí ṣe investigation nítorí pé Ashley parọ́ pé ìkan nínú àwọn omidan inú palace lòun rán kó lọ pé Queen Naomi wá ṣùgbọ́n kábíyèsí wá omidan yẹn wọ́n dẹ̀ béèrè lọ́wọ́ omidan ní rárá o Ashley ò rán òun níṣẹ́ kankan irọ́ ni Ashley ń pa. Ẹ̀yin èèyàn lé wọ́n ní ẹlẹ́ṣẹ̀ kò lè má mọ ẹ̀ṣẹ̀ nítorí pé ìwọ gọgọ fúnra rẹ̀ ó mọ̀ nínú ọkàn nǹkan tó ṣe èyí tá a rí èyí tá a rí tó jẹ́ pé ó ṣe ní kọ̀rọ̀ ó mọ̀ fúnra rẹ̀ nínú ọkàn nǹkan tó ṣe. Nǹkan tí ò yé mi lọ́rọ̀ ẹ̀yin olórí ni pé
ẹ mọ̀ yí pé obìnrin yìí ìyàwó kábíyèsí ni ẹ̀dẹ̀ wá da ilé ẹ̀rù nítorí pé ẹ fẹ́ jẹ́ olórí. Àtìgbà tẹ́ ẹ ti wá jí olórí yìí, ṣé ẹ ní fọkànbalẹ̀, ṣé ẹ lálàáfíà, ṣé ẹ ní dùnnú? Nǹkan tí ò yé yín ni pé orí ó yàtọ̀ sí orí. Orí ó yàtọ̀ sí orí, ẹlẹ́dàá ó dẹ̀ yàtọ̀ sí ẹlẹ́dàá. Lóòótọ́ ó ṣẹ́ Queen Naomi, Queen Naomi ó sọ̀rọ̀, wọ́n fẹ́ lọ́lọ́run lọ́wọ́. Ṣùgbọ́n mo mọ̀ pé gbogbo ibi tó bá ń lọ wá ní kó máa lọ tọrọ ìdáríjì ẹ̀ṣẹ̀ ni. Nítorí pé àyè tó wà lẹ́nìí kì í ṣàyè ẹ, Ashley. Kì í ṣàyè ẹ̀. Ibi tó o jókòó sí lẹ́nìí kò yẹ kó o jókòó síbẹ̀ nítorí pé èrú ló fi gba ìbùkún. Ojoojúmọ́ ló ní kó máa dáríjì ẹ̀. Ojoojúmọ́ ló ní kó máa dáríjì ẹ̀. Èyí tí ẹni tó ń bẹ tọ́jú ọmọ sọ tó ní pé òun fi nǹkan sínú orange juice fún Queen Naomi ńkọ́. Ṣé a fẹ́ ní pé àgbàgbọ́ àbí àlẹ́jì ni? Nǹkan tá a gbọ́ lórí social media nìyẹn. Ìyẹn tún kọ́. Èyí tó jẹ́ pé ẹ ṣe nínú palace ńkọ́, tó jẹ́ pọ́tọ̀ ní nǹkan tán ní kẹ́ ẹ gbé, ọ̀tọ̀ ní nǹkan tẹ́ ń gbé, ìyẹn tún kọ́. Ṣùgbọ́n èmi mọ̀ pé onígbàgbọ́ ni Queen Naomi, born again ni, wọ́n ti dáríjì ẹ̀ tipẹ́tipẹ́. Ṣùgbọ́n ẹ̀rí ọkàn kò lè jẹ́ kó gbádùn nítorí pé àwọn nǹkan míì wà tó sọ tó jẹ́ pé inú ẹ ló wà. Ó bẹ́tà kó confess gbogbo ẹ̀ṣẹ̀ pátápátá níwájú Ọlọ́run Elédùmarè so that wàá lè rí ìdáríjì ẹ̀ṣẹ̀ gbà. Ẹ̀yin èèyàn lé, bí a ṣe gbọ́ nìyẹn o, táǹtí wa tán jáde o, tán ní kí kábíyèsí dáríjì àwọn o àti Queen Naomi. Kábíyèsí ò lè dáríjì ẹ̀ nítorí pé gbogbo nǹkan tó ṣẹlẹ̀ yìí ìwọ ló bẹ̀rẹ̀, ìwọ ló fà á. Ìwọ ló bẹ̀rẹ̀, ìwọ ló fà á. Tó bá jẹ́ pé o ò parọ́ lọ́jọ́ yẹn ni Queen Naomi ò ní bínú kúrò nínú palace. Kábíyèsí ò dẹ̀ ní fẹ́ ìyàwó tán fẹ́ yìí, wọn ò ní fẹ́ wọn jọ. Ṣùgbọ́n ìwọ ló parọ́ tó jẹ́ kọ́ ọmọbìnrin yìí kó jáde kó bẹ̀rẹ̀ sí kọ nǹkan tó kọ sórí social media. Ìwọ ló fà gbogbo nǹkan tó ṣẹlẹ̀ nínú palace yẹn. Ìtorí ẹ̀ nínú fi ń bí. Nǹkan tí àwọn olórí yìí tí wọ́n mọ̀ ni pé wọ́n mọ̀ wípé nǹkan tí Ọlọ́run bá ti so pọ̀ kò sí ẹnikẹ́ni tó lè yà wọ́n. Ìrìn àjò kábíyèsí àti Queen Naomi kì í ṣe ìrìn àjò kékeré, ìrìn àjò tó lágbára ni. Ká ní ẹ̀yin mọ̀ ni, ẹ̀yin ò bá má pín yà wọn àbí bóyá ẹ fẹ́ da ìrìn àjò wọn rú. Tó bá jẹ́ pé ìwọ ti mọ̀ ni ò bá jókòó síbi tó yẹ kó jókòó sí. Nǹkan tẹ́yin ò bá ní ò ní, tọ́lọ́run ò kọ́ mọ̀yàn, èèyàn ní láti fi tipátipá fà á láti jẹ́ kó jẹ́ tiẹ̀. Ó fi tipátipá fa kábíyèsí ni, kì í ṣàyànmọ́ ẹ. Kì í ṣọkọ tó yẹ kó o fẹ́, òun ni kábíyèsí nítorí pé ó fẹ́ di olórí ló fi fẹ́ kábíyèsí. Ṣùgbọ́n ṣẹ̀yin mọ̀ bóyá Queen Naomi nìkan lọ́lọ́run kan mọ́ kábíyèsí láti jẹ́ ìyàwó fún. Ìtorí ẹ̀ ni wọ́n fi nífẹ̀ẹ́ kankan nínú yín tó jẹ́ pé ìfẹ́ wọn ọ̀dọ̀ Queen Naomi ló wà. Ẹ̀yin èèyàn lé, gist tá a gbọ́ yìí allege pé Ashley ń tọrọ ìdáríjì ẹ̀ṣẹ̀ lọ́wọ́ kábíyèsí àti Queen Naomi o, pé kán dáríjì òun. Wọ́n ní ẹlẹ́ṣẹ̀ ò lè mọ ẹ̀ṣẹ̀ kó pẹ́ lórí ìkúnlẹ̀. Ẹ̀yin èèyàn lé, èmi mọ̀ wípé Queen Naomi ti dáríjì àǹtí wa tipẹ́ nítorí pé wọ́n lè fi èèyàn sínú nítorí ìlànà ẹ̀sìn wọn. Ọlọ́run Elédùmarè ló ní ìdáríjì gbogbo wa lọ́wọ́. Ní agbára Ọlọ́run, Queen Naomi àti kábíyèsí wọn á jọ bára wọn kalẹ̀, kò ní sí èèyàn kankan tó máa tú wọn ká o. Ìfẹ́ tó wà láàrin àwọn àti kábíyèsí ò ní bàjẹ́. Ẹni tó bá dẹ̀ lóun fẹ́ tú wọn ká, Ọlọ́run á ní ọwọ́ sírú ọ̀rọ̀ ẹni bẹ́ẹ̀. Èmi mọ̀ wípé kábíyèsí nífẹ̀ẹ́ Queen Naomi, Queen Naomi náà dẹ̀ nífẹ̀ẹ́ kábíyèsí. Kò jẹ́ bó ṣe jẹ́, a ní kí amújísì wá fún yín ni. Gbogbo etí tó ń gbọ́ mi, mo dúpẹ́ lọ́wọ́ yín. Òkè òkè lọ́lá yín á máa lọ. Please share this video, like and subscribe. God bless you all.